A single message for a global community, connecting the Yoruba heart to the soul of Islam. So on you. Bantonka. Tọrọ wà àtọgbọ́n kì í sábà papọ̀. Kì í papọ̀. Zigzag ni wọ́n. Ọ̀pọ̀ ló dúró ní sùúrù ní sùúrù. Ẹni tí mo rí tó gbọ́n tó lówó tó sì gbọ́n pẹ̀lú owó ẹ̀. Èmi o bí mo ṣe rí o mo jọmọ kékeré ẹnìkan ṣo náà mo ṣe rí. Ẹ bọ̀rọ̀ ọgbọ́n lọ́dọ̀ ẹ̀ ó sì ní owó ibi téèyàn níbi. Tẹ́ ẹ lè bá ọ̀pọ̀lọpọ̀ olówó pẹ̀lú tó bá sọ̀rọ̀ wọn lè dúró sẹ́gbẹ̀ẹ́. Ẹnìkan náà mo ṣe rí òun náà ni MKO Abiola. Allah yarhamu. Àkọ́kọ́ ni pé kò sí ẹni tó ṣe oore fún Abiola rí tábíọ́lá ò mọ̀. Wípé lágbájá ìṣòro fún Abiola ò wà mọ̀ irọ́. Àkọ́kọ́ nìyẹn. Akramakumullah. So ibi mímọ̀ yẹn láti máa rí pé ó ń wá kó ṣòro fẹ́ nìyẹn padà. Wípé níjọ́ tó wọn ò ní Allahu Akbar. tó ní tó dẹ̀ ṣe fóun nígbà tó ń wá ní jù lọ yìí Reciprocate. kóun dá padà kóun náà ṣe dáadáa fún. Allahu Akbar. Eléyìí ẹ̀rí tí mo rí tí mo sì gbọ́ lẹ́nu Abíọ́lá báyìí lọ́rọ̀ tí mo ń sọ yìí. Allah yarhamu. Ọmọ olòṣì ni bàbá ò ní ìyá ò ní tẹ́tàn bá yóò máa jẹ́ nǹkan ìmọ̀ fún tẹ́wọ̀n bá gbọ́. Abíọ́lá ti ṣàgbérí La ilaha illallah. tó ń lùlù tẹ̀lé Ebenezer Obey. La ilaha illallah. Anakumullah. tó ń lùlù tẹ̀lé a máa ń ṣe kí àgídìgbò. La ilaha illallah. Bina ghamdati ayni. So ìyẹn àkọ́kọ́ nìyẹn. Ṣé ń gbà tó wá lówó ṣé Obey tó ń tẹ̀lé tó máa ń tẹ̀lé ńgbà náà tó ń lu àgídìgbò tẹ̀lé ṣé Obey yẹn wá lówó tó nínú nǹkan tó ní díẹ̀ tó ń bá ní ìfún Allahu Akbar. kò gbàgbé. Allahu Akbar. Ìyẹn jẹ́ àkọ́kọ́. MKO Abiola kì í gbàgbé kẹ́ tó rí olówó tó ní làákàyè bẹ́ẹ̀ ẹ̀rín jìnnà inú kó má gbàgbé kó tẹ nǹkan yẹn kó tẹ orí ẹni yẹn mọ́lẹ̀ Abiola ò ní ṣe yẹn. Allahu Akbar. Alájà Simbi tó jẹ́ ìyàwó MK family Ṣóàgà l'Abẹ́òkúta ni. Ṣóàgà yẹn ó ní owó tó pọ̀ olówó ni lásìkò ẹ̀ tí Alájà Simbi bá owó ńlé ó wá fẹ́ ẹni tí ò ní débi pé ẹyin tá à ń jẹ yìí Abíọ́lá sọ pé àkọ́kọ́ pé wọ́n jẹ ẹyin ní kíní ilé Alájà Simbi lòun ti jẹ. La ilaha illallah. Ẹyin. Bẹ́ẹ̀ni. Àwọn adìẹ òye dáadáa gbà náà ni. Ẹyin dídín pẹ̀lú La iṣu ilaha illallah. nílò olówó. La ilaha illallah Muhammad Rasul. Fẹ̀sẹ̀ lu. Àmọ́ ká bẹ́yẹ ká fi ṣu jẹ́ ilé olówó lẹ́ti bá. Allahu Akbar. So Kì í gbàgbé olóore. kì í gbàgbé olóore. Akramakumullah. Alájà Simbi yìí ẹ̀kọ́ lélẹ́yìí tá a kàn téèyàn tún fi kọ́ pàápàá jùlọ àwọn ọmọ ìsìn àti àwọn obìnrin àti nígbà tí Abíọ́lá ríṣẹ́ tó darí láti Glasgow ní Britain Scotland tó ti lọ kàwé oríṣẹ́ ní
Pfizer ibi iléeṣẹ́ tó ti ń ṣoògùn ẹ̀ wọ́n gba Abíọ́lá sí gẹ́gẹ́ bí accountant ṣẹlẹ̀ máa ń pẹ́ gbogbo ìgbà yẹn ẹni wọ́n bá gbà sí iṣẹ́ tí wọ́n kọ́kọ́ fún oníṣẹ́ báyìí tán torí iṣẹ́ wọ́n gbé mọ́tò bọ́ǹdì wọ́n wá fún ní ìjàpá Volkswagen ó ní wọ́n fún ilé tó wá rẹ́ǹtì tó ń gbé ó ń fi mọ́tò yẹn á fi kó àwọn ọmọ ẹ̀ lọ sí skul mọ́tò yẹn lòun pẹ̀lú ìyàwó ẹ̀ bá náà bá wọ̀ òun fẹ́ lọ kí bàbá òun ó wá lọ bàbá wa ni ìwọ ló gbé mọ́tò ṣé wọ́n fẹ́ mọ́tò kankan ìwọ ní mọ́tò ìwọ wàá gun mọ́tò níbo lòun wà ló bá gbé mọ́tò kalẹ̀ bàbá bá gba mọ́tò kalẹ̀ Allahu Akbar. ó ní alájà sí bí obì òun báyìí La ilaha illallah. àwọn dẹ̀ fi kúrò pẹ̀lú àwọn ọmọ méjì àwọn fi lọ wọ bọ́ọ̀sì bọ́lẹ̀ kájà táwọn fi wá padà sílé La ilaha sẹ́kọ̀ọ́ illallah. Rahimahumullah rahmatan wasi'a. Ìyàwó lóríire. so Káì. kò wá sí mọ́tò tí wọ́n máa fi kó àwọn ọmọ lọ sí skul ẹnìkan wá wà tó ń gbé fúláàtì tó sì kejì òun ìyẹn tó bá lọ bí iṣẹ́ yóò wá kó àwọn ọmọ yóò drop wọn ní skul ìyẹn lọ Abíọ́lá ò gbàgbé ẹ Allahu Akbar. Allahu Akbar. ò gbàgbé ẹ Akramakumullah. so Èèyàn gbọ́dọ̀ mórí èèyàn gbọ́dọ̀ mú orí fólórí. fólórí Akramakumullah sà. so ní àwọn bá fẹ́ máa tà á Ó pọ̀ lára. ó pọ̀ lára ẹ̀ eléyìí kì í ṣe pé ẹnìkan ò sọ fún mi ẹnu Abíọ́lá báyìí ló fi sọ̀rọ̀ Allahu Akbar. lèèyàn fi gbọ́ gbogbo eléyìí Allahu Akbar. níjọ́ tí Sheikh Adam Radiyallahu ta'ala tí anhu. wọ́n lọ ṣàdúrà fún tán kó wa lọ òun ló sọ Subhanallah. so bó ṣe rí nìyẹn Subhanallah. Family is not about blood. tó àbúrò mi ni ẹ̀gbọ́n bàbá mi ni bẹ́ẹ̀ ṣe papọ̀ yẹn lẹ́jẹ̀ ń gbà mí ó lè ṣe pàṣírà wọn ó já sí pé ẹ ní papọ̀ ẹ sì jọjọ jẹ́jẹ́ ẹ ní papọ̀ ẹ̀gbọ́n a máa takò àbúrò àbúrò a máa takò ẹ̀gbọ́n ẹ̀jẹ̀ ló wọ́n yẹ ṣe family. It is about who is willing to hold your hand. ta ló fẹ́ di ẹ mú lọ́wọ́ níjọ́ tó bá tẹ̀rì When you need Allah. níjọ́ tó help. nídìí ẹni Allahu tó Akbar. need the most ìpè lágbájá yìí òun ló gbọ́dọ̀ yọ mí La ilaha illallah. Family members. family nìyẹn ẹni tó bá mú ọwọ́ ẹ̀ dání báyìí láti yọ ẹ́ family nìyẹn Who can know what's that kind of Aha. shit? wọ́n ní wàá má lè kó wàá má المرء إلا به كما يدعو بالمعصم. tó bá fẹ́ mọ ọmọ yẹ ẹni tó lè gbámú bí ìgbà tí wọ́n gbá ọwọ́ mú báyìí Allahu Akbar. tó fi fààyàn sókè Akramakumullah. òun lọ́mọ yẹ o. Alekun kẹ kuma baba ba Maulana Sheikh Adam Abdullah Ilori. Bismillah kul huwa Allah. بسم الله الرحمن الرحيم. Qul huwallahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. If this message brought you value, help us reach more people. Subscribe sí Message to Communities láti gba ìmọ́lẹ̀ Islam tẹ̀dé Yorùbá.